àbí Kunle Afod ọmọ ìyá nurse abẹ́rẹ́ ló. affordable. Ṣẹ́rí Ogboninun Channel. Àwọn àgbà bọ̀ wọ́n ní Ogboninun lóníyè ń lò. Lóníyè ń lò. Kò lè bá mi lójijì torí pé mo mọ̀ pé ìwọ náà ń rọ òwe. Tọ́ ẹ̀yin èèyàn ṣe rí Ogboninun Channel yẹn adakẹ́ máa wò ẹ kọ́kọ́ subscribe sí. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá ti subscribe sí ẹ tan notification button so that anytime tó bá ti post nǹkan bẹ̀ a máa dún gbogbo létí yín kẹ́rin lọ́wọ́ kan ṣé wàá rí Buckingham daddy bàbá ẹlẹ́fẹ̀ bàbá onídán bàbá eléré bàbá aláṣà ẹ tún wá sí orí Buckingham daddy TV kẹ́ subscribe sí yẹn náà kẹ́ máa wo gbogbo dán tó wà bẹ́ẹ̀ ní sọ́jú báyìí lọ kẹ́ bá lọ miss boss ó ṣe tẹ́ bá tún miss boss ẹ fẹ́ lé train mu ẹ tún lè miss train. Ìyẹn ni ọ̀dà wa ní da. tẹ́ bá lọ kò ní dákẹ́ fẹsẹ̀ rìn. tó bá lọ lé train bò tó bá miss train kan tún lọ wọ tube. ẹ lọ wọ tube tẹ́ bá tún rí tube wọ̀ ẹ padà sílé ó yà lọ bá wa wò. Kò sí wàhálà ẹ jẹ́ ká gbà fún yín ṣọ́kọ ni kókà àbí ẹ̀yin lẹ kókà láti ilẹ̀ kò sí wàhálà ṣé ti ṣe tán mẹ́wàá ni bá ṣe ń ṣe ṣẹ́rí kọjá yín yẹn a máa fẹ́ dín mẹ́wàá la máa ń jù lẹ̀ ó dẹ̀ yẹ kó ti yé gbogbo yín bá ṣe ń ṣe ẹ̀yin la máa jẹ́ ó bẹ̀rẹ̀ torí pé ẹ jẹ́ obìnrin ẹ jẹ́ ká jẹ fún ọ wọ́n ní tí yẹn bá kọ́kọ́ bí obìnrin máa lé owó èrò ẹ jẹ́ ká fọ owó èrò wọlé ó yẹ gbé lẹ̀. Igi kòkòrò má gùn mí lójú. Ìgbẹ́ tí mo ó yẹ ẹgbẹ́. Òkèrè láti wò. Igi gogoro má gùn mí lójú òkèrè láti wò. Ení ó yá ẹni sùn. Igi ni yáyín tà. Ibi ìtorí ẹ̀ lè ṣe bá bi igi wá. Kò sí wàhálà ẹ̀yin kọ́. Lálá tó rókè ilẹ̀ ń bọ̀. Lónítọ̀hún tá à ń sọ ẹ gbọ́ orúkọ wọn nísìnyí. Bàbá ẹ kálẹ́. Gaji nìyẹn. Bàbá ṣe wà. Báwo ni nǹkan? Adúpẹ́ lọ́lọ́. Ẹ ǹlẹ́ ẹ káàbọ̀ sí ìlú London Àwa nìyẹn. níbi tí àwa ti ń fi Òtútù ṣayọ̀. wẹ́dà òtútù ta fi ń ṣayọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ jọ ìrìn àjò yín sí ìlú London nìyí báwo lẹ ṣe rí sí? Ó lọ ó very lovely. Lovely. Ó dùn gan ó gbọ́ngbọ́n kan sí. Dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa náà kan gbà wá tọwọ́ tẹsẹ̀. Ọpẹ́ ní fọ́lọ́run. Adétọ́ accept wa. So èèyàn ni wọ́n àwa London èèyàn ni wọ́n. Ó tó ìgbà wo tẹ ti dé London báyìí? Tí kò ti máa lọ bí 5 days báyìí. Bí 5 days? 13 ni mo dé. So bẹ́ẹ̀ ṣe wá dé sílùú London yìí gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ó jẹ́ ohun àfojúrí nílùú London àti tilé kí ni ìròyìn yín tẹ́ ẹ bá padà sílé? Ìròyìn náà ti máa kàn sọ náà ni pé kí Ọlọ́run bá kó sí àwọn tó yẹ kán tún lù wá náà ṣe Ọlọ́run bá kó sùn wọn nínú ẹ ti understand àwọn náà ń gbìyànjú but kíní yẹn ti bàjẹ́ wá látẹ̀yìn gan so àdúrà náà làkàn máa gbà pé kí Ọlọ́run bá kó sùn wọn nínú because wọ́n yàn tí a wà rúbí báyìí náà wọ́n lè jẹ́ bí bọ́ọ̀sì ló ń lọ yìí bọ́ọ̀sì ló ń lọ yìí tó ga àwọn offshore bọ́ọ̀sì ló ń lọ yìí ẹ ti understand so àwọn cab náà wà lóríṣiríṣi ìwẹ̀ dẹ̀ ń lọ tí kan lọ́wọ́ so ọ̀nà àyàbá Ọlọ́run kò kó sí wọn nú kán lè ṣèfẹ́ aráàlú torí ìbẹ̀rù Ọlọ́run tí ò sí nínú wọn yẹn òun ló fà á tán ṣe ń fìyà jẹ aráàlú. Ẹ ṣé gan Ọlọ́run á jẹ́ kán gbọ́ tó lágbára Ọlọ́run ẹ̀yin táwa tá jẹ́ òṣèré nílùú Nàìjíríà yẹn kí ni ipa tí ẹ fẹ́ kí ìjọba kó kó láwùjọ òṣèré? Ipa tí ó yẹ kán kó pọ̀ wọ́n dẹ̀ ń kópa yẹn náà. But because ọjà sọ pé ìgbà kan náà ní pé lára àwọn múbi wa wọn tán export sí pé àwa náà ń contribute sí economy Nàìjíríà so táwọn náà bá dẹ̀ tún lè gbìyànjú but àti rí pa díẹ̀ nírú Lagos State sì ti ń ṣe a lot of things so a mọ̀ pé lágbára Ọlọ́run ó tún máa ga jù bẹ́ẹ̀. Ẹ ṣé gan tó bá dìgbà tẹ́ bá máa padà lé lágbára Ọlọ́run láyọ̀ àtàlàfíà tẹ̀ débí náà lẹ́ máa padà Ọlọ́run belédùmarè ajẹ́ ìbálẹ̀ láyọ̀ tó ẹ bá kí àwọn èèyàn wa pé kán fojú sọ́nà láti máa rí àwọn oríṣiríṣi àwọn iṣẹ́ orí ìtàgé kán máa rí wò ọ̀dà ẹ ṣé gan ọ̀dà. Àgbà tí ò kẹrùn sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ọkàn lè ní. Àgbà tí ò kẹrùn sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́. Yes. Ilé bá ti dùn yóò dùn. Àwọn ó ti lọ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ sì wà 9 àwọn ti wà 10. Ó kàn fà fún mi ní first attack. Ẹgbà. Ó gbé yín mẹ́ka bọ́tà. Of course.
mo ṣe mistake Manchester mi nígbàdúrà kì í ṣe irú ẹ̀ níbí though not one of those things ẹni ẹ fún mi ní owó yẹn ṣá èmi ti ṣírò ẹ̀ sí 200,000 pounds yẹn torí dà pé pounds ń gbà ẹ̀ 100 máa bọ́ sí 200 ó ti wálẹ̀ o mo ti jẹ́ gbèsè o. ó ti yẹ yín mo fẹ́ sọ báyìí because I like it as open as possible so that màá lè accurate nǹkan bá fún mi ẹnìkan sẹ́ni 50,000 sí mi níbí báyìí lẹ́ẹ̀kan fún àǹtí yẹn àwọn náà ti fi 100 pounds tí bá jẹ́ àmàṣe. It's not a joke. It's not a joke. So ó bẹ́tà kí n padà sí ibi tí mo ti wá ibi tí àwọn èèyàn ti mọ nǹkan tí mo fẹ́ ṣe àwọn ọmọdé ẹni tó bá yá èyí tó bá fẹ́ padà náà èyí tó bá ní padà so for that reason gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ fi àyè it's a lot of money bá a ṣe ń wo wọn èwo tí wọ́n fi wọ flight wá síbi owó kékeré kọ́ but you said something kí n tó máa kúrò alájà ló rán mi létí ẹni ká dáwó fún woman kan mo wo woman yẹn kò sẹ́ni tí ò mọ̀ pé tó bá pé England ni wọ́n máa tọ́jú wọn lọ ni because there's something they call mental well-being níbi sẹ́ńsìn kì í ṣe age nìkan ìfọwọ́ kékeré ló kàn máa trigger it and when you triggered it and you don't have a family with you or you don't have a good partner ó ti ya wèrè nìyẹn ó dẹ̀ máa ya wèrè tó máa fi padà lọ sọ́dọ̀ ẹni tó dẹ̀ nìyẹn so but you are helping us so for that reason ẹni ká ṣe donation mo fẹ́ máa lọ because when it come to donation when it come to charity I'm a champion to it in this country alajamo I don't need to introduce myself nítorí mo sọ pé bóyá kíní but I need to come down tabarẹ yìí tó jẹ́ pé you are VIP ní gbogbo yín jẹ́ because I need dùnú lára yín and the government in our country will not pay you back that's why pàwọn tẹ̀ ń gbéṣẹ́ fún gan wọ́n tún gba owó yín òfin royalty we just laugh àwọn ènìyàn ẹ̀ ń laugh when you go to UK US gbogbo àwọn tó jẹ́rú yìí kí ni wọ́n ń gbé city ni wọ́n ń gbé ilé tó ga tó èjì bẹ́ẹ̀ wá akọ̀fẹ́ nǹkan ọ̀fẹ́ agbádùn yín àṣekínní kan and that's just like that so for that reason kí n tó lọ do you want us to do that donation in naira or in pounds? Anyhow and I want it to be in the open. In the open. Yes. For that woman, yes. I can say I will donate £100 and I can't mama si bóyá kí n fún Alaja will pay that £100 so I pé nítorí yẹn mo bá fi wá it's something ẹ bá mi manage it and I pray God will be Alaja I will transfer the £100 for that woman then after that I will donate £50 ẹ bá mi fún wọn nǹkan tó wá fẹ́ fi ṣe fún wọn kì í ṣe fún anybody it's a little but okay. I just need to show appreciation to you guys. Thank you. So irrespective of wa kọ́ ló matter o there's a problem in town wọn fọ́ fada wa tó dá fún wa ẹni tó bí síbàdàn tó yẹ fáwọn parents ẹ̀ wá láti Abẹ́òkúta it's only for him to know what's going on in Abẹ́òkúta ẹ tó bí sèkó fún àwọn family ẹ̀ wá láti Abẹ́òkúta tẹ wá ní ọmọ kò ń sọmọ Èkó gbogbo àtàwọn bí àwọn ọmọ yìí àwọn tó yẹ pé àwọn ọmọ òyìnbó wa kì í ṣe tv wọ́n fún wa náà níwèé anira ìtẹ̀ so ó lọ yẹn fún wa pé ikọ̀ Ìbàdàn ibi kan Èkó àwọn ìgbà so I pray for you guys ọlọ́jọ́ abawa pẹ̀lú ọlọ́jọ́ adótì I appreciate you my brother I appreciate you and I appreciate you ẹ̀yin bàbá náà ọlọ́jọ́ ẹ̀pẹ́ fún wa I will take my leave and I'm going to transfer 150 to 100 to that woman and 50 fẹ́yìn pé ẹ̀ ń jáde within ó yẹ ká máa gbé káàkiri ni because you are ambassador kọ́nà kó dẹ̀ jọ kó bá wa pẹ̀lú ilé ìfowópamọ́. Thank you very much sir. Thank you very much. ọlá ayé ni lọ sẹ́yìn sí. bàbá because mo kàn máa ń wo ni pé ẹlòmíì kọ́ kúrò nílé láti lọ enjoy ara ẹ̀ ń party yẹn ni kò ń ṣe pé mind ẹ̀ wà ń party rẹ̀ lómi tó kọ́ máa wà ń party o kò wà ń bẹ̀ music tó ń play gan-an o gbọ́ mọ́ oppressor ẹni tó ṣe yahoo sí tó pawó kan tó wá náwó fún màlá òun ló kàn máa jókòó lọ máa wò kò tí màlá ń sọ owó etí ẹ mọ́ o ti ṣe rẹ léṣe sórí chair o dẹ̀ rò pé o wà ókè àwọn wà ókè so dájú àgbáyé adalẹ́sà ọlọ́run dẹ̀ ní kánjú páyín
ẹjọ́ torí Ọlọ́run tá a bá ti enjoy yìí 2 weeks stay yẹn tán dádì lọ́jọ́ náà lọ́hùn sà wọ́n sọ fún wa pé 2 weeks yẹn máa gba red passport ní mind owó la wá wà ẹ ti wá rówó náà tán ẹ ti ní passport tẹ́ ẹ̀ ní nínú ọkàn ẹ ti wá ní kílẹ̀ tó ń jókòó ṣe ilé ti tó lọ ẹja lọlé gbogbo èèyàn lọ́wọ́ jẹ táwọn bá dẹ̀ dágbére lékẹ́rì obìnrin náà lọ bá ní. Of course. Mo kú. Ìjẹ̀bú ni yá mi. Pété gbé. Ogbe yìí mẹ́ka bọ́tà. Of course. That's what they do. Ẹ ṣì gbọ́n sá. Ẹ ṣì gbọ́n.